ààyè làá jogún ọ̀rẹ́, bó bá kú tán ogún rẹ̀ kò ní kan ni. Eléyìí ni ó ṣokùnfà àkòrí ohun tí a fẹ́ dìjọ bára wa sọ lórí ètò ọ̀rọ̀ ọlọ́gbọ́n. Àkòrí ọ̀hún ni mo pè ní èrè ọ̀rẹ́. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ọ̀nà wo ni màá wá gbà báyìí torí kò tiẹ̀ yé mi, I'm lost. Ẹ súnmọ́ bí, ẹ wá kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu, ẹ jẹ́ ká jọ dára wa lẹ́kọ̀ọ́ nípa ta là ń pè lọ́rẹ̀ẹ́ gan-an. Láti yan ọ̀rẹ́, ó gba làákàyè gidigidi o. Kí ni ẹ ṣe wípé kí a kò ti yan ọ̀rẹ́ ṣá? Lóòótọ́ ni wípé ọ̀rẹ́ yíyàn ṣe kókó, ó ṣe pàtàkì. Ìyẹn nítorí àwọn ìwúlò ọ̀rẹ́ ó pọ̀ jàǹtìrẹrẹ. Ǹjẹ́ o já mọ̀ pé bẹ́ẹ̀ náà ni àwọn àṣìṣe tó pọ̀ jọjọ ó ń bẹ nínú ká yan ọ̀rẹ́ bí a ò bá fọgbọ́n ṣe é. Jẹ́ kí n rán ẹ létí èdè òyìnbó kan tó sọ wípé birds of the same feathers always flocks together. Ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ ni Yorùbá máa ń pè é. Tàbí eléyìí tó sọ wípé show me your friend and I will know whom you are. Fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n lè mọrú ẹni tó jẹ́ gan-an. Ní èyí tó túmọ̀ sí wípé ìwà jọ̀wà, ohun màlí ń jí ọ̀rẹ́ jọ̀rẹ́ ẹ̀. Ṣé ẹ tún ti gbàgbé òwe Yorùbá kan tó ní àgùntàn tó bá bá ajá rìn yóò jẹ̀gbẹ́? Láti yan ọ̀rẹ́, ó gba ọgbọ́n àti làákàyè bí èèyàn ò bá fẹ́ ṣubú nídìí yíyan ọ̀rẹ́. Bá mi lọ bí? Púpọ̀ nínú wa ni a kì í fiyè sí irú àwọn ọ̀rẹ́ tí a máa ń bá ṣe. Ló ṣe wípé owó, ẹwà àti afẹ́ ayé ní ọ̀pọ̀ máa ń wò láti fi yan ọ̀rẹ́ láyé òde òní. Àṣìṣe ńlá ni. A kì í sábà wo ìwà, ìṣe àti ọjọ́ iwájú láti fi mọ irúfẹ́ ọ̀rẹ́ tí a fẹ́ bá ṣe. Ọ̀rẹ́ tó lè fà wá lọ́wọ́ dání sókè, ọ̀rẹ́ tó lè sọ àṣìṣe wa fún wa, ọ̀rẹ́ tó lè sọ bí tá a kù fún wa, ọ̀rẹ́ tí yóò jà fún wa lójú wa àti lẹ́yìn wa. Àwọn ni ọ̀rẹ́ tó yẹ kí a mú ní kò rí kò sùn. Kì í ṣe àwọn ọ̀rẹ́ bóde bá yá kájọ raṣọ, kárẹ́ni bá rìn lásán lásán làwọn yẹn, wọn kì í ṣe ọ̀rẹ́ òtítọ́. Olólùfẹ́ mi, ǹjẹ́ òun fi òye tẹ̀lé mi lọ bí? Ó yá di ojú ẹ̀. Ṣó ti dì í? Ronú sí àwọn èèyàn 5 tó sábà máa ń lo àkókò ẹ pẹ̀lú wọn. Ó yá wòye sí ipò tó ṣeé ṣe kú irúfẹ́ àwọn ẹni wọ̀nyí ó wà lọ́dún 5 sásìkò yìí. Ó yá bira eléèrè, ṣe ibi tí ìwọ náà fẹ́ wà nìyẹn. Èyí ló fi mọ̀ bóyá ojú ọ̀nà ló mórílé tàbí igbó ló mórílé nídìí yíyan ọ̀rẹ́. Tó bá máa gbọ́ àmọ̀ràn, á dáa fún ọ láti yẹra fún àwọn ọ̀rẹ́ tí kò ní ìmísí kankan tí wọ́n fún ọ. Àwọn ọ̀rẹ́ tí wọn kò kì í fi ìgbà kankan fún ẹ ní àmọ̀ràn. Olóyìnbó máa ń pè ní ideas lórí bí iṣẹ́ rẹ yóò ṣe tún lè gbòòrò sí ju bí ó ti ṣe wà yìí lọ, lórí bí ọjọ́ iwájú rẹ yóò ṣe dára ju báyìí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀rẹ́ tó ṣe wípé wọn á sábà máa gbà ẹ́ lásìkò tó bá nílò ìrànlọ́wọ́ wọn. Àwọn ọ̀rẹ́ tó ṣe wípé wọn á sábà máa gbà lọ́wọ́ ẹ, àmọ́ àwọn kì í fún ọ. Àwọn ní ọ̀rẹ́ mú wá tí ilẹ̀kùn tí wọn kì í dún gbà. Àwọn ọ̀rẹ́ tí wọn kò ní ipa kankan tí wọ́n kó nínú ayé ẹ̀ àfi bóde bá yá. Yẹra fúnrú wọn torí pé àṣìyàn ọ̀rẹ́ ni wọ́n. Gbọ́ mi kí o sì gbọ́ mi dáadáa. Mi ò lọ́rọ̀ ọ̀jẹ̀. Gbàgbé lọ́rọ̀ ọ̀jẹ̀. Gbàgbé. Ọ̀rẹ́, ààyè làá jogún ọ̀rẹ́, bó bá kú tán ogún rẹ̀ kò ní kan ni. Ẹ wo, ẹ tún pàdé mi ní abala kejì ọ̀rọ̀ àmọ̀ràn. Ẹ má gbàgbé láti subscribe sí orí Asatainment TV. Ẹ like àwọn videos wa kí ẹ sì fi comment yín sí abẹ́ videos wa. A nífẹ̀ẹ́ yín púpọ̀. Ó tún di ní ọjọ́ mi, ọjọ́ rẹ ní abala ọ̀rọ̀ ọlọ́gbọ́n. tó bá ti rẹ́dí láti pé bọ́ọ̀dì ọmọ yàrá mi wà kọ́kọ́ máa ń kí máa yẹ kọ́dá yẹ kọ́ sínú gàrí ẹ̀ you deserve to be
ṣílẹ̀kùn lẹ́rọ̀ ẹ̀ ṣí ojú oyin la máa ṣe jáǹsì ẹ ti jẹ gbèsè ẹ jẹ gbèsè jẹ ẹ jẹ gbèsè ẹ jẹ gbèsè jẹ ẹ jẹ gbèsè.